wọ́n ní ìròyìn agbègbè láti iléeṣẹ́ The Vocal Television. Ọmọọba Adéfọlájù Sàrùmí ni oníròyìn. Ṣáájú ẹgbẹ́ tó ṣe kókó nínú ìròyìn náà. Olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Muhammadu Buhari ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà lórí àrùn kòrónà. Olóyè Sunday Ìgbòho dúró iṣẹ́ ṣíṣe fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ìlú Ìjẹ̀dẹ̀ ti padà sí ti àtijọ́ nípa iná ọba tó dúró digbí. Ayẹyẹ ìsìnkú parí yèyé ọmọ tí ó mú ìtẹ̀síwájú wá fún ìlú Ìjẹ̀dẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Muhammadu Buhari ti kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣọ́ra fún àti tẹ̀lé òfin tí ó rọ̀ mọ́ àrùn ìtànkálẹ̀ kòrónà. Olóyè Sunday Adéyẹmọ tí a mọ̀ sí Sunday Ìgbòho náà kò dúró ìjà tàbí ajàǹgbara fún àwọn ọmọ Yorùbá pàápàá lọ́wọ́ àwọn Fúlàní. Olóyè yìí tẹnumọ́ wípé ikú nìkan ló lè jákùn lọ́rùn ewúrẹ́ òun nípa jíjà àjàǹgbara fún àwọn ọmọ Yorùbá. Ó wá tún rọ àwọn olóṣèlú àti àwọn ọba tí ó jẹ́ ti ilẹ̀ Yorùbá láti sọ̀rọ̀ tàbí ṣe àdúrótì fún orílẹ̀ Yorùbá kí olúkálukú náà sì tún wà ní ojúfò nípa ètò ààbò lágbègbè rẹ̀. Ìlú Ìjẹ̀dẹ̀ ti padà sí tàtijọ́ nípa iná ọba tí ó dúró digbí lọ́wọ́lọ́wọ́. Láti ọjọ́ 29 oṣù January ni àwọn ará Ìjẹ̀dẹ̀ ti ń fò sókè fáyọ̀ nípa iná mọ̀nàmọ́ná ti ìlú Ẹ̀gbìn tí ó tan iná fún ìjọba ìbílẹ̀ Ìjẹ̀dẹ̀ LCDA látàrí iṣẹ́ takuntakun tí àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀gbìn àti Ìjẹ̀dẹ̀ ti ṣe ìyẹn Ìjẹ̀dẹ̀ Ẹ̀gbìn Youth Forum nípa ìwọ́de ìjà abẹ́nú àti ìtakò àdéhùn àtijọ́ àwọn baba ńlá wọn pẹ̀lú àwọn oníná yìí láti bí ọdún méjì sẹ́yìn pẹ̀lú iṣẹ́ ribiribi tí ọmọọba Olúmídé Músẹ̀díkù tí ó ṣe èyí tí ó jẹ́ olórí àwọn ọ̀dọ́ náà pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀. In ensuring that power supply to the communities is stable by the grace of God, the LCDA power supply will soon be connected directly from Transmission Company of Nigeria TCN in very soon. Comment that please ẹ jọ̀ọ́. Ìta bá ní pé Ìjẹ̀dẹ̀ Ẹ̀gbìn àti gbogbo agbègbè ẹ̀yọ kan ni a fi àsìkò yìí ń bẹ̀ yín ẹ jọ̀ọ́. Tí erin méjì bá jà koríko ibẹ̀ ló máa ń fara gbá. Ẹ wo ọlá àwọn alálẹ̀ tó ṣẹ̀ wá à ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí tán. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló ń wáyé lórí ọ̀rọ̀ iná náà ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ibi tí wọ́n bá ọ̀rọ̀ iná náà dé látẹnu ikọ̀ adarí wọn ìyẹn àwọn ọ̀dọ́. Jẹ́ pé àwọn bàbá náà dìde sí ṣùgbọ́n ibi tí apá wọn kà dé nígbà yẹn ni wọ́n ṣe mọ́ táwọn náà tura gbé lárugẹ sí àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá fún tó dé yìí ṣùgbọ́n ìkù nìbọn ró lẹ́yìn eléyìí àìtún bí àwọn kọ̀ọ̀kan jẹ́ pé àìtún béèrè fún ọ̀tọ̀ ní kọ́ fún wa ná ọ̀tọ̀ ní pé èlò la fẹ́ máa san lórí ẹ̀ because nígbà kan tó fún wa ná yìí à ń lo bí i 5-6 hours wọ́n ń gbé bí i 10,000 naira wá fún wa nígbà tó wá fún wa nínú 24 hours nísìn èlò la fẹ́ máa san so ó yìí kù nìbọn ró so ẹ̀rọ prepaid meter yìí wà ń bẹ̀ wọ̀ tí fún wa ọ̀rọ̀ tarif tí wọ́n ń ṣáàjì wa wọ́n tí ọ̀yìn ṣe lọ́wọ́ àti ìyanjú ẹ̀ bákan náà wọ́n ní ajẹgbèsè so eléyìí náà wà lórí tébù tí à ń bá wọn sọ pé báwo ni a ṣe fẹ́ yanjú gbèsè tó ní ajẹ ṣùgbọ́n torí àwọn sọ pé àjẹgbèsè tó tẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà a dúpẹ́ pé ìkọ́ tá à ń béèrè fún nínú ẹ̀ ó ti ń yanjú. Ayẹyẹ ìsìnkú parí olóyè ọmọọba Fáṣátù Gbádébọ̀ tí a mọ̀ sí Yèyé Oge tí ó pa ipò dà ní ọjọ́ 25 oṣù January ọdún 2021 mú ìtẹ̀síwájú bá ìlú Ìjẹ̀dẹ̀ nípa ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá tí ó wọ inú ìlú náà wá. Mo ti wá sí ìlú Ìjẹ̀dẹ̀ lẹ́yìn. Àlájà fáfá Gbádébọ̀ èèyàn gidi ni. Èèyàn tó kó ni mọ́ra yìí. Bó ṣe kó àwọn èèyàn wa nínú ẹgbẹ́ yìí.
èyí ò lérò pé òun máa kó jọ Sunday fúnra rẹ̀ ló wà ara rẹ̀ lọ kéjì ó lọ ra tẹ́sì fẹ́ lò sí ẹ̀ ẹni tó wà ara rẹ̀ lọ tó lọ ra tó fẹ́ lò ó wá di pé kò ní láwa mọ́tò padà mọ́ ó wá pe àdúgbò tó wá gbé mi láti kéjì ó sì ṣe jọ Sunday náà kí ẹ lọ́ọ́ ti fẹ́ mi nìyí. àti àwọn lọ́balọ́ba àwọn àgbààgbà olóṣèlú pẹ̀lú ọkàn àti ìlérí wípé àwọn yóò jẹ́ ìkan lára àwọn olùrànlọ́wọ́ fún ìjọba ìbílẹ̀ Ìjẹ̀dẹ̀. dídùn báyìí náà là ń ṣe ìrántí olódodo èyí ló mú gbogbo ẹbí àti ará àti ojúlùmọ̀ bá màmá wa kẹ́dùn ìyẹn Alhaja Taibat onílé ńlá nípa ọ̀rọ̀ ọmọ wọn náà tí ó pa ipòdà Yèyé Oge Fáúsátù Gbádébọ̀ tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ àkọ́kọ́ ti Ìjẹ̀dẹ̀ LCDA. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìròyìn olóògbé yìí ẹ gbọ́ látẹnu alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀dẹ̀ ìyẹn ọ̀nàrẹ́bù Alhaji Fatiu Salisu. ọ̀nàrẹ́bù Mrs. Fáúsátù Gbádébọ̀ wọ́n jẹ́ ìkan nínú àwọn olóṣèlú tó ṣe gbòógì ní Ìjẹ̀dẹ̀ local council níbí wọ́n dẹ̀ tún jẹ́ gbòógì nínú àwọn olóṣèlú ní Ìkòròdú division débi tí ó pé àwọn náà ni wọ́n jẹ́ East senatorial woman leader gbogbo Lagos East and wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé àwọn ni pioneer chairman Ìjẹ̀dẹ̀ LCDA níbí wọ́n jẹ́ olóṣèlú tó nífẹ̀ẹ́ ọmọdé tó dẹ̀ nífẹ̀ẹ́ àgbàlagbà tó dẹ̀ máa ń ṣòdodo wọ́n nífẹ̀ẹ́ onílé ó dẹ̀ fi ń fẹ́ àlejò so wọ́n jẹ́ ẹni rere fún wa so a bẹ̀ Ọlọ́run fún gbogbo àwọn ẹbí wọn àtọmọ àtará tí wọ́n fi sílẹ̀ kí Ọlọ́run bá kó jọ kó má ṣe fún wọn lápapọ̀ láàrin. ẹbí fún gbogbo ẹgbẹ́ APC náà ń gbé ká jẹ́ olódodo èèyàn ká dẹ̀ dúró ti òdodo kí Ọlọ́run bá kó lè fi òdodo gbé wá. ìkan nínú àwọn olóyè tí ó jẹ́ kánsẹ́lọ̀ ward B ìyẹn ọ̀nàrẹ́bù Shita Ọlọ́runlógbọ́n Hakeem tí ó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìbílẹ̀ Ìjẹ̀dẹ̀ tí òun náà sì ti ṣe ohun ribiribi ní àdúgbò tirẹ̀ àti ohun tó ní nígbà lérò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ omi tí ó ń lo kànga pẹ̀lú iná sólà sí àdúgbò rẹ̀ àwọn náà kò ṣàì sọ̀rọ̀ láti jẹ́ kí a mọ̀ wípé ẹni tí ó pa ipòdà yìí bẹ́ẹ̀ ẹni takuntakun ni àti ẹni rere láwùjọ ẹ gbọ́ látẹnu ọ̀nàrẹ́bù náà. màmá tó lọ ó jẹ́ màmá gbogbo wa pátápátá ọ̀gá ni ọmọ ẹgbẹ́ tó bá jíjọ́ mẹ́rin sí i ó jẹ́ màmá gbogbo wa ó jẹ́ pioneer chairman Ìjẹ̀dẹ̀ LCDA wọ́n jẹ́ woman leader East senatorial ìṣọ́ ti jẹ́ APC leader kò sí ọmọ kan tó máa jáde nílùú Ìjẹ̀dẹ̀ lẹ́nu tó ní gba kí ẹ màmá jáde gbogbo ọmọ tó dẹ̀ ní gbọ́dọ̀ màmá tọ́nà wọn fẹ́ support màmá ni màmá máa ń ṣèrànlọ́wọ́ fún wọn bàtà náà jáde náà tán ní ká gbé fọ́ọ̀mù wá fún màmá ìlú lè ta gbé bẹ̀rẹ̀ ni màmá sáyẹn fọ́ọ̀mù fún wa pé ká máa lọ màmá jẹ́ yẹn pàtàkì ọjọ́ yẹn ńlá ọjọ́ aláàánú ọjọ́ tó kọ́ ọmọ mọ́ra. Lovely woman, a caring mother. ìfà ìsìnkú wọn ó jẹ́ ẹ̀dùn ọkọ̀ àdúrà làwọn ọmọ máa fi ràn wọ́n lọ́wọ́ pé wọ́n ṣe kò ní gbèdé wọ́n jẹ́ gbòógì papọ̀ nínú àwọn olóṣèlú ní Ìjẹ̀dẹ̀. Màmá jẹ́ ìyá dáadáa ẹ̀gbọ́n bí fà iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ òun ló di níbẹ̀ inú òṣèlú gan fara ẹ̀ èyí ló mú wọn ní òṣèlú tó fi mọ lóṣèlú ṣe ló jẹ́ kí n fi wà ní òṣèlú ṣíṣe wà bá mi sì lè sọ pé báyìí ni ikú ẹ̀ tàbí àlá lójú. màmá jẹ́yàn gidi láàrin òṣèlú Ìjẹ̀dẹ̀ especially ní Lagos East. Ibi ayẹyẹ ṣíṣe ṣe pàtàkì fún wa fún àwọn irúfẹ́ ayẹyẹ báyìí pàápàá ní àsìkò kòrónà ẹ jẹ́ kí a yan ọgbà ó kájú ẹ̀ láàyò láti máa ṣe àwọn ayẹyẹ ẹ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń lọ ní abẹ́ ìwòran yìí fún ayẹyẹ àbí ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa gbọ̀ngàn tàbí ìṣe ayẹyẹ náà. ìdòkópọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge ọmọọba Adéfọlájú Sàrùmí ni mò ń jẹ́ káfíńre pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orí ẹ̀rọ alátagbà láti iléeṣẹ́ The Vocal Television. Ire o.